A kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ tí ń gbọ́ wa. Ilé-iṣẹ́ Koiki Media ibẹ̀ la tí ń mú àwọn bó ṣe ń lọ wá fún yín ní orílẹ̀-èdè Yorùbá àti jákèjádò gbogbo àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Lágbára Ọlọ́run, nǹkan tẹ́ máa jẹ lẹ̀ ń wá, ẹ̀ ní pàdé nǹkan tó máa jẹ yín o. Ọmọ ò ní kú lédè yín o. Ká tó máa bẹ̀rẹ̀ ètò, ilé-iṣẹ́ Koiki ibẹ̀ la tí ń dábẹ́ ẹdun, ibẹ̀ la tí ń fọ̀ bí òwe. Koiki Media bringing the world closer to your doorstep. Ilé-iṣẹ́ Koiki ibẹ̀ ni a wà. Ètò wa tèní, ojú ni alákàn fi ń ṣọ́rí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọdún ń bọ̀, ọdún tó ń bọ̀, ọdún iléyá tó ń bọ̀ á dé bá wa láyọ̀ àtàlàáfíà. Gbogbo wa ta fẹ́ lọ ilé fọdún bóyá fún iléyá ni o àbí fún àwọn ìnáwó ìmíì, ẹ má jẹ́ ká jẹran ọdún ká ṣe fàájì kọjá àyè o, because kó má jẹ́, ẹ mọ̀ pé àwọn ará ibí yìí wọ́n máa ń wo ìgbà tí àwa Yorùbá tí a ti weak, àwọn bòròrò, àwọn dáràndáràn. Torí àsìkò yìí ńsìnyí, gbogbo àwọn tó ń travel lọlé ọdún lọ́ máa ń rọ́ọ̀bù wọn, lọ́ máa ń gbà nǹkan lọ́wọ́ wọn. Everybody, ojú lalákàn fi ń ṣọ́rí, ẹ jẹ́ ká máa ṣọ́ra wa, ẹ má jẹ́ ká lose guide. Tí ẹ máa rí nísìnyí, tẹ́ bá gbọ́ nínú ìròyìn nísìnyí, wọ́n ní àwọn another terrorist wọ́n tún ti tẹ̀dó sínú igbó kan ní Kwara State. Wọ́n ń fi ojoojúmọ́ kó àwọn apànìyàn wọlé sórílẹ̀-èdè yìí, wọ́n fẹ̀sìn bojú. Ọ̀pọ̀lọpọ̀ wa a ò múra, à ní kò sógun, wọ́n kàn fojoojúmọ́ pa àwọn èèyàn. Ṣé kò yẹ kó yé wa pé ojú lalákàn fi ń ṣọ́rí? Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí. Ọwọ́ tẹ́ fi ń share program, ọwọ́ náà ò ní rọ. Ọwọ́ tẹ́ fi ń tẹ like, tẹ́ fi ń tẹ love, ọwọ́ náà ò ní rọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Ẹ káàbọ̀ sórí ètò. Good evening sir. Yakubu Kọ́láwọlé, ẹ ṣé. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan tí ó ń bà yín nínú jẹ́ á dìdùnnú, á dìdùnnú, ẹ ní ríbi ìbànújẹ́, ìbànújẹ́ kéré ó tóbi, kò ní jẹ́ tiyín, kò ní jẹ́ tàwa náà. Ìjọ máa dé bájó fún wa, ayọ̀ máa dé báyọ̀ fún wa. Nǹkan táyé ń sọ fún yín pé ojú lalákàn fi ń ṣọ́rí ní gbogbo ọ̀nà ni wípé ẹlòmíì ọdún ló fẹ́ lọ ṣe nílé. Lágbára Ọlọ́run, ẹ ní pàdé nǹkan tó máa pa yín o, ẹ ní pàdé nǹkan tó máa jẹ yín o. Ẹ jẹ́ ká múra, ká dúró re. Ìjà wá ìjà ò sí, ẹ jẹ́ ká máa wà always guiding. Torí kó má jẹ́ ìgbà tí gbogbo wa bá ti ṣọdún, tá ti jẹran lọ, tá ṣe fàájì lóru, kílẹ̀ tó mọ́, òun làwọn Fúlàní máa tún wá pa àwọn èèyàn, tí ariwo máa tún sọ lẹ́yìn ọdún, a ní ṣọdún dáràn o. A dẹ̀ ń ṣọdún yìí lọ náà, gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ ká wa mọ́tò àwàpájúdé, ẹ jẹ́ ká máa wa mọ́tò jẹ́ẹ́jẹ́. Àwa tó jẹ́ pé ọ̀kadà là ń wà náà, ẹ má jẹ́ ká máa wọ̀kadà, ẹ má jẹ́ ká sáré. Àtẹni tó sáré, àtẹni tó rìn díẹ̀díẹ̀, a jọ máa dé ibi tá ń lọ láyọ̀ àtàlàáfíà ni. Ẹ jẹ́ ká ṣọ́ ẹ̀mí wa, ẹ jẹ́ ká tọ́jú ẹ̀mí wa. Ẹ má jẹ́ kí a ṣeré gélé, eré tó máa sọ wá daláàbọ̀ ara. Àwa tá dẹ̀ ń ṣe fàájì náà, ẹ má jẹ́ ká ṣe fàájì náà láṣejù. Ẹlòmíì á mu ọtí yó, á kó sí kọ́tà, á kán lápá, á kán lẹ́sẹ̀. Ṣẹ mọ̀ pé ìyẹn ò ń ṣe ogun Fúlàní, ogun àfọwọ́fà nìyẹn. Torí náà la ṣe ní ojú ni alákàn fi ń ṣọ́rí. Ẹ jẹ́ kí a ṣọ́ra wa pẹ̀lú àwọn ìwà àìbìkítà tá ń hù. Ẹ jẹ́ ká ṣọ́ra wa, nítorí wípé gbogbo wa pátápátá, ẹ jẹ́ ká ṣọ́ra wa, ẹ jẹ́ ká ṣọ́ ara wa.
ẹ jẹ́ ká ṣọ́ra wa, ẹ jẹ́ ká jẹ́ kórí wa pé nítorí àwọn ìwàkiwà ìmí wà lọ́wọ́ ẹlòmíì á rí ọtí ọ̀fẹ́, torí ọtí ọ̀fẹ́ yẹn, ọtí ọ̀fẹ́ tó rí mu kò ní wò ó pé ọtí tóun mu yìí òun ò ní lè control ara òun mọ́. Ẹ má jẹ́ kí á torí pé a rí ìfà ká wá lọ ṣera wa léṣe, ká dẹ́mi ara wa légbodò, àbí ká wo pé torí a wá mọ́tò à ń lọ ilé ọdún ká má wàwàkuwà débi pé accident máa ṣe tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí máa sọnù. Ẹ jọ̀ọ́ o, ayọ̀ la máa fi ṣọdún, ayọ̀ náà kẹ̀ la máa fi ṣe Yorùbá Nation Mega Rally tó ń bọ̀ lọ́nà, ojú lalákàn fi ń ṣọ́rí o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rò pé bóyá níṣe ni àwọn adarí Yorùbá Nation Movement ṣe ni wọ́n ti gbowó lọ́wọ́ olóṣèlú, àbí tán bá ti fẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú lọ́ máa ń pariwo pé Mega Rally ń bọ̀ lọ́nà, pé torí ẹ̀ ni wọn ò ṣe ṣé, kò rí bẹ́ẹ̀ o. Mega Rally yẹn máa wáyé láìpẹ́ láì jìnà pẹ̀lú àṣẹ Ọlọ́run. A fẹ́ jẹ́ káwọn ètò kó tò dáadáa ni, because tí a bá ní ká ṣe Mega Rally yìí náà, ẹ ti rí pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́yàmẹyà ẹ̀sìn, wọ́n á ní ó ṣe jẹ́ ìgbà tí àwọn mùsùlùmí fẹ́ ṣe ọdún, ìgbà yẹn lọ́ gbe sí, a ti sọ fún yín pé àwọn Yorùbá Nation yẹn ẹlẹ́bọ ni wọ́n, wọn ò rí tẹ̀sìn kan rò, ẹ̀sìn ìṣẹ̀ṣe no, kò rí bẹ́ẹ̀. Ó kàn fẹ́ bọ́ sínú àsìkò tí àwọn mùsùlùmí ń ṣọdún ni, nítorí àwọn nǹkan yẹn náà pẹ̀lú nǹkan tó jẹ́ kí wọ́n yẹ̀ ẹ́. Gbogbo wa la máa ṣọdún ayọ̀ lágbára Ọlọ́run, ìjọ á máa dé bájọ́ fún wa, ayọ̀ á máa dé báyọ̀ fún wa, a à ní ṣìjẹ bẹ́ẹ̀ là ní ṣìmu. Ṣó ti yé yín? Ẹ jẹ́ ká tọ́jú ara wa dáadáa. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé àwọn iṣẹ́ tẹ̀ ń lọ, ẹ má jẹ́ kẹ́jẹ ẹ má jẹ́ kó waste o, ẹ túbọ̀ jẹ́ kí ọmọkùnrin yín, ẹ túbọ̀ jẹ́ kó strong dáadáa. A dẹ̀ tún fi àsìkò yìí sọ fún yín wípé ẹ má bínú, ẹ má bínú gan. Màmá Ọláìdé Fowóṣeré, ẹ káàbọ̀ sórí ètò. Lágbára Ọlọ́run, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Ìjọ á máa dé bájọ́ fún yín, ayọ̀ á máa dé báyọ̀ fún yín. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tún lára wa nímọ̀ràn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ ká mu ọtí àmupara, ẹ má jẹ́ ká mu ọtí àmupara débi pé ẹlòmíì inú kọ́tà òun ló máa sùn sí, ẹlòmíì á bó lójú, á ṣe gbogbo ẹ̀, á ti sọra ẹ̀ dálàbara. Ẹ má jẹ́ ká mu ọtí àmupara. Nígbà tá bá ti mu ọtí àmupara, tí ewu bá dé, a ní lè defend ẹ̀ torí a ti mùmukúmu. Ẹ má jẹ́ ká jẹ̀jẹkújẹ, ẹ má jẹ́ ká ṣojú kòkòrò, ẹ jẹ́ ká ṣe fàájì níwọ̀ntúnwọ̀nsí, ẹ jẹ́ ká gbádùn ara wa níwọ̀ntúnwọ̀nsí, ẹ jẹ́ ká lora wa níwọ̀ntúnwọ̀nsí, débi pé a máa lora wa ńlòkulò, débi pé wàhálà máa ṣẹlẹ̀, a ní lè defend ara wa, nítorí oníkálukú nísìnyí ló máa wà nílùú ẹ̀. Ẹ jẹ́ ká fúnra wa ká dúró déédé. Wàhálà ò lè ṣẹlẹ̀ ìlú yín kẹ́ máa pariwo Sunday Igboho ló máa defend wa ńbẹ̀, oníkálukú máa ṣọ́ ìlú ẹ̀ ni, káwọn ẹlòmíì tó wá fún yín ní support backup. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ ká ṣe jura wa lọ lásìkò ọdún yìí. Nǹkan tó bá bá lọ́wọ́ wa, ẹ jẹ́ ká fi ṣọdún, wọ́n ní ẹran ọdún kò ń ṣe dandan. Ẹ má jẹ́ ká jẹ gbèsè fi lọ rẹran ọdún débi pọ́kàn ẹlòmíì ò ní lè balẹ̀. Ẹ má jẹ́ ká fi agídí ṣọdún, ẹ jẹ́ ká ṣọdún yìí pẹ̀lú nǹkan tó bá ká mọ́ wa lọ́wọ́, ká jẹ́ kí inú wa dùn lágbára Ọlọ́run. Èèyàn tó bá rówó ra aṣọ ọdún má lọ jalè débi pé wọ́n máa fẹ́ ṣe yẹ̀yẹ́, má lọ jalè o, a dẹ̀ ní rí láburú o. Ẹ má hùwà tí ò dáa débi pé ó máa tàbùkù bá yín, ó máa tàbùkù bá ilé yín, ó máa tàbùkù bá Yorùbá Nation. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká hùwà tó máa tàbùkù bá wa. Àwa tá dẹ̀ nọ́kadà náà, ẹ jẹ́ ká ṣọ́kadà wa, àtàwọn tó ń fọ̀kadà ṣiṣẹ́ ni o, àtẹni tó fọ̀kadà ṣẹ̀ṣẹ̀ rìn ni o. Ẹ má wọ̀kadà níwàkuwà, ẹ má wọ̀kadà níwàkuwà. Nǹkan ṣẹlẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn nísìnyí ní ìlú Ṣàgámù, tí arákùnrin kan ọmọ Benue tí ó wọ̀kadà tó wà yẹn, ó ń sáré, kò farabalẹ̀ wá dé pé ó gbá ọmọdé, ọmọ tó wá gbá kò wá dúró, wọ́n wá ń pariwo olè lé. Àwọn olè tó jọ̀kadà gbà kẹ̀, wọ́n ti jọ̀kadà gbà lọ́wọ́ àwọn èèyàn gan, àti Haúsá àti gbogbo wọn lára ń kan. Àwọn Haúsá bọ́n ṣe jòkúta fún lórí nìyẹn tí wọ́n pa á, wọ́n tún fọ̀kadà rin orí ẹ̀,
a kàn fẹ́ máa jù ú sórí afẹ́fẹ́ ni. Wọ́n tún fi ọ̀kadà rin orí ẹ̀, wọ́n dáná sun ún. Nígbà tán máa ṣèwádìí, wọ́n rí pé kò ṣe pó jalè nítorí pé ó gbá èèyàn kò dúró ni. Nǹkan tán ṣe dáná sun ún nìyẹn. Lágbára Ọlọ́run a ò ní rírú ẹ̀ o. Ẹ̀fọn ò ní mú wa o, èdè ò ní dè wá o. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsí, ẹ má jẹ́ ká ṣàṣejù. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ẹ má jẹ́ ká ṣàṣejù. Ẹ jẹ́ àwa tá ń wa mọ́tò, kò bá jẹ́ mọ́tò tírélà ni o, kò bá jẹ́ car ni o, kò bá jẹ́ ọ̀kadà ni o, ẹ má jẹ́ ká sáré, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹ má jẹ́ ká lọ sọ ẹlòmíì dálábàárà àbí ká lọ dáràn owó tó yẹ ká fi ṣọdún ká fi yẹn lọ máa náwó hospital kẹlòmíì tọrùn tẹgbá. Ẹlòmíì nísìnyí wọ́n ti sọ́ dálábàárà níbi àìní sùúrù tán ti fi mọ́tò gbá, tán ti fọ̀kadà gbá. Lágbára Ọlọ́run a ò ní pààyàn o. Ọdún ayọ̀ la máa ṣe o. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Onímọ́tò, ọlọ́kadà, ẹ má jẹ́ ká sọra wa dálábàárà, ẹ má jẹ́ ká sọ ẹlòmíì dálábàárà. Ọdún ayọ̀ la máa ṣe. Orí ọmọ kan sì tán ránṣẹ́ tọ́kadà gbá ńsìnyí. Ọmọ yẹn nísìnyí ẹ̀yọ́ ọlọ́kadà rówó múlẹ̀ 4,000 naira ló rí múlẹ̀ ní ọjọ́ Saturday ló ṣẹlẹ̀. Saturday ọlọ́kadà ó kó 4,000 lẹ̀. Owó tí bàbá ọmọ ti ná ńsìnyí over 50,000 ni. Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o. Aṣóyètètè ògbóyè délé àrìngbẹ̀rẹ̀ ló máa móyè jẹ. Òmìnira ilẹ̀ Yorùbá á ṣojú gbogbo wa. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹ má jẹ́ ká máa wọ̀kadà gbúgbúrú. Ẹ má dẹ̀ jẹ́ ká mùmukúmu. Ẹ má jẹ́ ká mu hard drug tí gbogbo àwọn ọ̀dọ́ wa ńsìnyí wọ́n ti di onímukúmu. Bíi pé ẹlòmíì á ní òun ronú, á lọ máa mùmukúmu. Ìmukúmu yẹn á yí lórí, á wá dalágànná. Gbogbo àwọn hospital, psychiatric hospital ó ti kún níbi ìmukúmu táwọn ọ̀dọ́ ń mu. Ìlú yìí ti sọ wọ́n di everybody, wọ́n ti wá sọra wọn dẹranko. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣọ́ra fún ìmukúmu, ẹ ṣọ́ra fún ìjẹkújẹ. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń mugbó, ẹ mú níwọ̀ntúnwọ̀nsì. Gbogbo àwọn ìmukúmu tẹ́ ẹ̀ ń mu, àwọn drug oríṣiríṣi tó máa bà yín ní ọkàn jẹ́, tó máa ba heart yín jẹ́, tí kò ní jẹ́ kẹ́ gbádùn ara yín, kẹ́ gbádùn ilé ayé yín, ẹ ṣọ́ra fún. Ẹ ṣọ́ra fún ìmukúmu. Ẹ ṣọ́ra fún ìjẹkújẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń mu kólòsì, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń jẹ bàbà, ẹ ṣọ́ra. Ẹ ṣọ́ra, ẹ má jẹ ìjẹkújẹ lásìkò ọdún yìí débi pé ẹ máa pariwo ẹ dá mi padà sínú ayé, tẹ́ ẹ máa kó sínú gọ́tà, tẹ́ ẹ máa ṣera yín ṣekúṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o. Ọdún ayọ̀ la máa ṣe. Àti lẹ́yìn ọdún náà, ẹ má mùmukúmu mọ́. Ẹ má ṣera yín léṣe. Ẹ má dẹ̀ tó pé ẹ fẹ́ ṣọdún, ẹ fẹ́ àwọn girlfriend yín, ẹ fẹ́ náwó yàfùyàfù, kẹ́ lọ jalè, kẹ́ lọ jí ẹran ọdún tẹ́ ẹ lẹ́ni rà, kẹ́ lọ ji tú. Ẹni tó bá jalè, wọ́n ń pa olè ni o. Nǹkan tójú olè bá rí kó fara mọ́ o. Torí ẹ̀, àmọ̀ràn wa ni fún yín pé ojú lalákàn fi ń ṣọ́rí. Ẹ má ṣe jura yín lọ. Ẹ má ṣe ìṣekúṣe. Ẹ má torí pé ẹ fẹ́ ra aṣọ ọdún kẹ́ lọ ṣèṣekúṣe. Kẹ́ lọ jẹ́ṣẹ́ tó jẹ́ kẹ́ jẹ́ fólóṣèlú. Ẹ má torí pé ẹ fẹ́ ṣọdún kẹ́ bá wọn lọ gé orí olórí, kẹ́ bá wọn lọ yapá alápá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọdún ayọ̀ la máa ṣe. Ẹ má jẹ́ ká ṣe jura wa lọ. Ẹ jẹ́ ká ṣe bí Ọlọ́run bá ṣe gbà fún wa. Ọdún ayọ̀ la máa ṣe. Ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà sọ́lọ́run, Ọlọ́run máa ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń múra fún ọdún yìí náà tẹ́ ẹ̀ ń prepare, ẹ máa múra sílẹ̀ fún Yorùbá Nation Mega Rally. Ó ń bọ̀ láìpẹ́. Ṣùgbọ́n àwọn bàbá wa, ẹ má rò pé bóyá ṣe lọ́ gbówó lọ́wọ́ olóṣèlú. Àwọn tó ń sọ yẹn, wọ́n kàn fẹ́ distract everybody ni. Nítorí pé àwọn bàbá wa náà fẹ́ káwọn èèyàn bọ́ta kí nǹkan burúkú ṣe wá. Wọ́n fẹ́ ká ṣàṣeyè ni. Àṣeyèdè la máa ṣe. Torí tá bá plan dáadáa náà, tá a ṣètò yìí kíní, ìtìjú ni fún wa. Lágbára Ọlọ́run a ní gbèrè ìtìjú lórí ẹ̀, lórí Yorùbá Nation Mega Rally. Torí wípé ọdún ń bọ̀ lọ́nà àtàwọn nǹkan kan, ó pẹ̀lú àwọn nǹkan tó dá dúró. Ẹ má rò pé bóyá wọ́n ti gbowó, ṣèbí Koiki Media àwọn ló sọ pé a máa bẹ̀rẹ̀ kíní, ìgbà tó dẹ̀ tún máa sún, ṣèbó yẹ kó sọ̀rọ̀. Wọn ò gbọdọ̀ kó rẹ̀wẹ̀sì bá yín. Ẹ ṣáà fọkàn ara yín balẹ̀. Ẹ jẹ́ ká dúró re. Ẹ jẹ́ ká dúró re. Ìlú yìí, Mega Rally ń bọ̀ kò ń bọ̀. Always guide ni. Ẹ jẹ́ ká máa dúró re. Ẹ jẹ́ ká máa dúró re. Yorùbá Nation a máa gbà á. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, a máa gbà á. A máa gbà á láìpẹ́ láì jìnnà. Ẹ máa gbà á láìpẹ́ láì jìnnà.
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ojú lalákàn fi ń ṣọ́. Lára nǹkan tá ń bára wa sọ látàárọ̀ ni wípé ẹ má jẹ́ ká mu ọtí àmupara débi pé bóyá wàhálà máa dé àbí nǹkankan máa dé, a ní lè defend ara wa. Èèyàn tó bá ti mu ọtí, ẹlòmíì níbi ọtí àmujù, àwọn kan ògùn olóró àmujù, ó ti pàdé ikú, ó ti pàdé ikú òjijì. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣọ́ra. Àwa tá dẹ̀ jẹ́ onímọ́tò, ìṣọ̀wọ́ onímọ́tò, àwa tá ń ṣe, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rọra wa mọ́tò. Àwọn ọlọ́kadà, ẹ jẹ́ rọra wọ̀kadà. Ẹ má fọ̀kadà gbá èèyàn, ẹ má kàn lọ wara yín pa. Ẹ má wara yín pa o. Ẹ má dẹ̀ ronú débi pé ẹ má lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ má ronú. Kiní tá ń wò lọ́kàn, òmìnira ilẹ̀ Yorùbá yìí, á dé bá wa láyọ̀ àtàlàáfíà. Ọdún tá fẹ́ ṣe, a máa ṣé nírọ̀rùn ni. Gbogbo wa bá ṣe ń múra ojúde ọba, ẹ jẹ́ ká máa múra sílẹ̀ fún Yorùbá Nation Mega Rally. Ẹ jẹ́ ká máa múra sílẹ̀. Gbogbo ọdún tó ń lọ káàkiri ní agbègbè wa, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe, ẹ jẹ́ ká ṣọ́ oúnjẹ jẹ, ẹ jẹ́ ká ṣọ́ nǹkan mu. A ní ṣìrìn o, a ní ṣìjẹ, bẹ́ẹ̀ la ní fáláyé fọwọ́ tì o. Gbogbo nǹkan tá bá máa ṣe, ẹ jẹ́ ká ṣe é níwọ̀ntúnwọ̀nsì, ká máa ṣọ́ra wa. Ojú lalákàn fi ń ṣọ́rí. Òní ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2025, tí ó bọ́ sí ọjọ́ Tuesday. A máa ṣẹ́gun ọ̀tá, a máa rẹ́yìn odi. Àṣeyìí báyìí, òun ni alákàn ń ṣe fún tiẹ̀. Àṣeyìí la máa ṣe o. Ọ̀gá wa tó ní ilé-iṣẹ́ yìí, Ọláyọmí Kóìkì, lágbára Ọlọ́run, iwájú iwájú òun lọ̀pá ẹ̀bìtì ń ré sí. Iwájú lọ̀pá yín máa ré sí o. Iwájú lọ̀pá yín máa ré sí o. Ẹ ní rẹ̀yìn o, ẹ ní wálẹ̀ o. Gbogbo àwọn èèyàn tára wọn ò yá kẹ́, Elédùmarè á fún yín lálàáfíà o. Ẹ fara re ṣọdún o. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìwòsàn, kí ọjọ́ ọdún yìí tó dé, kó tó níwòyí ọ̀la, lágbára Ọlọ́run, Ọlọ́run á fún yín lálàáfíà. Ilé yín lẹ máa ti lọ ṣọdún o. Lágbára Ọlọ́run, ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ ti everybody wa o. Ìfọ̀kànbalẹ̀, ìdùnnú, àìkúbálẹ̀ ọrọ̀ á jẹ́ ti everybody wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì. Lẹ́ẹ̀kan sí, Koiki Media bringing the world closer to your doorstep. A ní lè mú wá jù báyìí lọ fún yín. Ẹ túbọ̀ máa gbúròó wa. Lágbára Ọlọ́run, àwa lẹ ó máa rí, ẹ̀yin la ó máa bá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ọwọ́ tẹ́ fi ń tẹ like kò ní rọ. Ẹ bá wa share program, ẹ jẹ́ kó délé kó dóko. Ìdùnnú àtayọ̀, òun la máa fi ṣọdún o. Ire o.